Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Gbẹ̀yìn èèyàn wa káàkiri ayé gàgà wà fà àtàwọn míì náà tí wọ́n sáfà àmọ́ tó máa ń dá sí nǹkan tí ń lọ lórí social media. Bí ẹyẹ bá ṣe rìn ní ẹsẹ̀ máa ń sọ̀kò rẹ̀ o. Bí ẹyẹ bá ṣe rìn àbí bá ṣe fò là ṣe sọ òkò rẹ̀. Ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ tí àwọn èèyàn ń sọ káàkiri ẹ má gbé tẹni tí ò sí mbẹ̀ bọ́ o, ẹ sì má dàkọ ẹnìkan. Alhaji Wasiu Ayinde tó sọ̀rọ̀ wọn ò dàkọ àfáà kankan, wọ́n generalize ẹni, ẹ má dàkọ èèyàn kankan. Ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ lọ gangan bẹ̀ ni pé Mufti Sheikh Suleiman Faruku Al-Miskinu Billah Oníkìjìpá kílẹ̀ bí wọn níbi ọ̀rọ̀ yẹn tẹ́yìn kan tẹ́ fi ń dráàgì wọn tẹ́ ń kílẹ̀ bí wọn bẹ́ẹ̀. One, ẹni tó bá wo bọ́rọ̀ yẹn ṣe lọ lójú àgbo ẹ̀ rí i pé Mufti ti sọ̀rọ̀ kan bẹ́ẹ̀ pé bí ìyá tí ó bí Alhaji Wasiu Ayinde ṣe ṣaláìsí tó wọ́n tún ń dùbọ̀ wá sí Èkó níbi prógráàmù ọmọ àwọn tí gbogbo wa náà sì mọ̀ pé bẹ́ẹ̀ ni àbí kálukú ò rí. Okay, one, ó kọ́kọ́ di túláàsì fún wọn kan lọ bẹ̀ nítorí láti lọ ṣe payback fún Alhaji Wasiu Ayinde padà lórí wíwá tán wá síbi prógráàmù wọn. Ẹ̀sìn yẹn lé ní o. Ẹlẹ́ẹ̀kejì, ta ló tó bẹ́ẹ̀ ta láfáà náà tó lè ṣerú ẹ̀ tí ó dúró lójú agbo báyẹn tí ó kọlu ẹnìkan out bẹ́ẹ̀ pé gbà sọ pé sọ́ọ̀rì níwájú Wasiu Ayinde tẹ́yìn náà mọ̀. Ẹ má dragi Miskin Oníkìjìpá wọnú ọ̀rọ̀ yẹn. Kìí ṣe tíjọ́ tí wọ́n ṣe ìnáwó yẹn òun ni Alhaji Wasiu Ayinde ń sọ kí ọjọ́ parí yẹn tó dé òun ni wọ́n ń sọ̀rọ̀ rẹ̀ náà rí fáàsì. Tàbá fẹ́ lọ síbi tí tán ṣe irújú agbo yẹn túláàsì ni kí Miskin lọ bẹ̀ nítorí pé one, wọ́n gbọ́dọ̀ lọ kí ẹni yìí pé ẹ kú ara fẹ́ra kù ìyá tó bí. Two, kí dẹ̀ ṣe eléyìí làkọ́kọ́ jọ ṣe wọn, alájọṣe náà ni wọn. Àwọn sìkọ́ ni wọ́n ń lọ ń jókòó ń bẹ̀yẹ tẹ́lẹ̀ tí ẹni yìí tí ń rí fáàsì lílọ tí Miskin lọ náà lẹ́rí òun. Ẹ̀sìn gbọ́n tí Mufti sọ lójú agbo àbẹ́ ẹ̀ gbọ́. Ẹni tí ẹ rí ayé yìí gbogbo ẹ ti dàpọ̀. Ẹlòmíì ó níyàn sí nídẹ̀ tẹ́lẹ̀ yóò á máa dọ́gbọ́n máa fi ọ̀rọ̀ síyàn létí aṣọ nítorí tí ọ̀rọ̀ ti ká mọ́yàn. No, lójú agbo ibẹ̀ ń gbọ́n tí Oníkìjìpá ń sọ. Adamallahu hayatahu wa hafizahu wa raha. Àbá Mufti ṣẹbẹ́ gbọ́n tán sọ lójú agbo yẹn náà àbẹ́ ẹ̀ gbọ́. Wọ́n dúró lórí pé kí Alhaji Wasiu Ayinde ṣe sọ́ọ̀rì fún gbogbo àwọn èèyàn gàgà fún gbogbo àwọn àfáà. So ẹni yìí ṣe sọ́ọ̀rì kí n tí wọ́n bẹ̀. Mo ti mọ tẹ́yìn expect pé nígbà tó lọ́yìn ti ṣẹlẹ̀ láti bí ó kú ọ̀la àbó kọ̀túnla tí yẹ gbogbo kálukú ti gbọ́ fídíò yẹn kò yẹ kẹ́nìbọ̀dì lọ. Kò lè rí bẹ́ẹ̀ tẹ́nìbọ̀dì bá lọ tán bá lọ nítorí ẹ̀ka ṣe ń bẹ̀ náà ni Mufti ti ṣe yẹn. Alhaji Wasiu Ayinde ni òun rẹ́dì láti sọ pé láti gbà pé àwọn jẹ̀bi. So Mufti ò ní nǹkan kan nínú ọ̀rọ̀ yẹn. Kì í ṣe pé torí pé wọ́n súnmọ́ mi o pé mo súnmọ́ wọn o, ó fi Al-Qur'ani búra. Mufti ò ní nǹkan kan nínú ọ̀rọ̀ yẹn. Gbogbo àwa àfáà lọ̀rọ̀ yẹn bá wí. Àwọn tó ń ganu gbogbo ẹ tí bá ń ganu tẹ́tẹ́lẹ̀ kóun náà panu mọ́. Ok, ẹja tún gbójú mi wò ṣé Mufti ń bẹ́ẹ̀ ní ẹni tí máa ń ganu? Kódà ọ̀tá Mufti mọ̀ pé Mufti ò sínú ẹni tí máa ń ganu. Ọ̀tá Mufti mọ̀ pé Mufti ò sínú ẹni tí máa ń ganu. No,
ẹ má lọ bẹ̀ yẹn. Ẹ bá ní mufti bá jà ń bò mí ẹgbọ̀n náà bẹ̀ lọ ibi ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí wọn ò sí nínú ẹni tí Alhaji Wasiu Ayinde ń rí fáàsì pé àwọn àfa àganulẹ̀ ibi past tense ni wọ́n ń sọ present tense àti present continue ọ̀tọ̀ past tense ní tó ti ṣẹlẹ̀ ṣáájú Alhaji Wasiu Ayinde ń rí fáàsì èyí ń ṣẹlẹ̀ ṣẹlẹ̀ ni so wọn ò sí nínú àwọn àfa àti wọn ganu ó sì dandan kan lọ nítorí pé ẹni yìí ó lọ síbi ìnáwó tí wọn náà tóun ti bí ìyá rẹ̀ ṣe ṣaláìsí ó sì fòkú ìyálẹ̀ ó gba èkó lọ ẹ jẹ́ ká rówó dáadáa gbogbo ẹni tí ó bá ní làákàyè ó yẹ kúrò àárín yẹn wò kéèyàn kan fi òkú ìyá rẹ̀ lẹ̀ kó wá báwọ̀ sí náwó ọmọ títí ẹ ṣíyà méjì máa ń bí yẹn ni ìyá méjì bí yẹn náà sí wọn náà lè ṣe irú ẹ̀ tábà ní owó pé bí àwọn náwó fún wọn Wasiu Ayinde bẹ́ẹ̀ ló fi lọ́wọ́ dáa ṣé Wasiu Ayinde ò lówó èèlò ni yóò pa ń bẹ̀ ṣé wọ́n ná $100 million fún bẹ́ẹ̀ ni àbọ̀ ná $100 million fún bẹ́ẹ̀ ó gbé mufti sẹ́mi as èèyàn gidi tó gbọ́dọ̀ lọ sáf ló fi lọ so bàbá mufti ò sínú sìn yẹn gbogbo àfáà ni Wasiu Ayinde kó pọ̀ àwọn àfáà ló wí kò mẹ́ńṣà àfáà kan àwọn àfáà ló wí tọ̀ àwọn àfáà tó wá wí yẹn ó ti kó gbogbo wa pọ̀ mọ́ gbogbo wa náà ń bẹ nú ẹ̀ torí pé zallatu alimi zallatu ulamahi ìṣubú àfáà yọ kan ṣoṣo ìṣubú gbogbo àfáà gbogbo wa lọ̀rọ̀ ìbànújẹ́ èmi náà ń bẹ̀rẹ̀ tọrọ ìbànújẹ́ ọba mi níjẹ́ dúpẹ́ ayé torí àwọn èèyàn kan ti ń lò àwọn tẹ́ ẹ mọ̀ wọ́n ti ń lò wọ́n ti fi ń rí fà sí ọ̀rọ̀ tí wọ́n ń bá anybody yìí fà tẹ́tẹ́lẹ̀ so ó dùn mí ó dé bà mí lẹ́mìí jẹ́ bí a kò yẹ kán lè sọ̀rọ̀ báyìí náà èmi ń ro bẹ́ẹ̀ lẹ́mìí tèmi Alhaji Wasiu Ayinde ni wọn ò dúndùn káwọn fẹ́ sọ pé ok ẹ̀yin ẹ má bínú mi ò sọ bẹ́ẹ̀ o wọ́n dúró lórí pọ́ìntì wọn tọ ẹni tó dẹ̀ dúró lórí pọ́ìntì rẹ̀ àmọ́ ń tóró mo fi ń sọ láàárọ̀ gbàtà fẹ́ kúrò ní ìlú tá a wà yìí pé wọn ò lẹ́bi wọn ò ṣe báwí àwọn tí wọ́n máa ń kó wọ́n máa ń ṣe kàkàrìrì pé musa gbọ́dọ̀ wà ń bẹ̀ wọ́n gbọ́dọ̀ rí pé mi ni mò ń dàrẹ́tì kínní wọ́n gbọ́dọ̀ rí pé mi ni mò ń ṣe kínní wọ́n gbọ́dọ̀ rí pé mi ni ẹ̀yin ni kẹ́ ẹ lọ dí àwọn nǹkan yẹn kù ẹ lọ dí kù bí àwọn nǹkan tí ó máa kọ̀rẹ́tì yẹn ìkọ̀ọ̀kan bí ó ṣe máa wáyé nìyẹn kò sí ẹni tí ó yọ ẹgbà tẹ nìkan máa ń sìn pé ẹja ní lágbájá kó lè bá gbọ́rọ̀ àti kọjá ẹgbà ntọ́lọ́ máa fi ń báwọn èèyàn wí ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹlòmíì tọ́lọ́ bá bá wí òṣì ló fi bá wí ẹlòmíì ọ̀rọ̀ gangan tó máa ń níwọ̀n yóò rọrọ̀ ọ̀rọ̀ náà ni Ọlọ́run fi bá wí tó fi gbọ́rọ̀ ẹlòmíì àárẹ̀ Ọlọ́run fi bá wí ẹlòmíì àbùkù Ọlọ́run fi bá wí tó fi gbọ́rọ̀ torí kò ní bàbá kan tí ó nà á mọ́ gbogbo nǹkan ló ń ṣe tó ń ráìtì lójú ara ẹ̀ miskin mo sínú ọ̀rọ̀ yẹn lójú agbo yẹn ẹrù kí miskin fẹ́ kọrẹ́tì kínní yẹn mufti wọ́n fẹ́ kọrẹ́tì kínní yẹn ẹ̀yin èèyàn ẹ má ṣàbòsí wọ́n fẹ́ kọrẹ́tì kínní yẹn kí Alhaji Wasiu Ayinde lè bọ́ níbi àwọn nǹkan táwọn èèyàn tí wọ́n ń sọ ń pa wọn káàkiri àti gbogbo báwọn èèyàn ṣe ń tán kùn tán fi kínní wọn torí kékeré wọn ó yẹpẹrẹ gbogbo àwọn àfa kódà àwọn tó lọ ọbẹ̀ tó lápọ̀nlé àtàwọn tó lọ ọbẹ̀ tó tún lápọ̀nlé dàkejì náà gbogbo ẹni tó lọ ọbẹ̀ ló kàbùkù kò sẹ́ni tí ó kàbùkù kò sẹ́ni tọ́rọ̀ yẹn ò ṣiṣẹ́ mọ́lá gbogbo ẹni tó lọ ọbẹ̀ tó lókọ gbogbo wọn làbùkù yẹn kàn. gbogbo wọn làbùkù yẹn kàn kò sẹ́ni tí ó wà níbi kíní yẹn ní kó tó di kí wọ́n ṣe hafla yẹn tí àbùkù yẹn ò kàn ẹ má mẹ́nu dọ́dọ̀ mufti ẹ fi mufti ilẹ̀ jẹ́jẹ́ ní tó bá ní àbùkù kan mufti ẹ lọ fèsì wọn fún bí ọ̀rọ̀ míì kí n ṣe bí ọ̀rọ̀ yìí ẹ bá wá fún mufti àwọ̀ jáde o bẹ́ẹ̀ ni o ẹ bá wá fún mufti àwọ̀ jáde bẹ́ẹ̀ ni ẹ bá wá fún mufti àwọ̀ jáde o mufti o mo nínú àbùkù tó wà ń bẹ̀ yẹn mo sì ṣe ok
ṣé wọ́n ti lọ bẹ̀ before ni wọ́n láwọn àfa wa ganu kalẹ̀ ṣé mufti ti lọ tẹ́lẹ̀ mufti ò tí ì lọ tẹ́lẹ̀ ìjọ parí làwọn ẹ̀sẹ̀ lọ ó dẹ̀ di dandan kan lọ ìlàtẹ́yìn fúrísì méjì ìlàtò lè wúlá òun ni pé wọ́n gbọ́dọ̀ lọ ṣe tazia fún ẹni tí wọ́n jọ ń ṣe torí alájọṣe miskin ni Wasiu Ayinde wọ́n gbọ́dọ̀ lọ ṣe tazia kan lọ bùn sùúrù pé ẹ̀pẹ̀lẹ̀ ti yá yín torí ìyá méjì bí ni ìyá yín sì kú lẹ́ẹ̀mejì. ó ti yé nìsín wọ́n gbọ́dọ̀ lọ ṣe tazia ìlàtò lè wúlá nù wàfáníyà òun ni pé mufti náà ṣe ìyàwó bó ṣe tó yẹn ìgbà tí wọ́n ṣe hafla kínní rẹ̀ Wasiu Ayinde tún wá tòun ti bí ìyá rẹ̀ ṣe kú ẹ̀yin náà gbé yẹ̀wò náà tẹ́ bá wọn wo ọ̀rọ̀ mufti nínú ojú àgbo ẹ̀rù kí mufti ti sọ ọmọ rọ̀ tó ní wọ́n mọ̀ pé èèyàn ẹ̀ jáde wá pé sọ yẹ kẹ́yìn náà wá nígbà tí wọ́n tẹ́ ẹ rí i pé àbùkù kan gba àfa látọ̀dọ̀ ẹni yìí tẹ́ni yìí sọ jáde pé gbogbo àwọn àfa wọn ganu kalẹ̀ wọn ilé bàbá àwọn nílé àfìdí pọ̀tẹ̀ wọn ò lọ wọn ilé ìyá àwọn wọn ò lọ ebi náà wá ganu sí. mufti mọ̀ páwọn èèyàn ó rò bẹ́ẹ̀ pé apá sóyẹ kẹ́yìn lọ náà fi wá gbé jáde fún yín pé ẹni yìí tòun ti bí nǹkan ṣe ṣe tíya rẹ̀ kú ọ̀dọ̀ mi ní tó ń sáré bọ̀ lẹ́kọ̀ọ́ ṣé kò yẹ kán lọ. tẹ́ bá ní èmi ti wà yìí tí mo bá yàn jà tó yà kí àbí mo bá yàn jà lákèjú ìwà mi mo sọ fún yín yẹn tí mo bá yàn jà bí èmi àti ẹni aníjà ńlẹ̀ tẹ́lẹ̀ tọ́rọ̀ bá ṣẹlẹ̀ tọ́rọ̀ yẹn ò bá kàn wàláhì mi nífi kan mo fi Al-Qur'ani búra màá clear ẹni yẹn mo á lè sọ mi ọ̀rọ̀ pé àmọ́ èmi àti ẹ̀ ń jà o àyè ń jà lọ́wọ́ o mo àbọ̀ tí ọ̀rọ̀ yìí kò sí ń bẹ̀ o bọ́lọ̀ ń ṣe fẹ́ kí ẹ̀dá tó bá dá máa ṣe nìyẹn ẹ má mú ti mufti mọ́ bí mufti ti wá bring out ọ̀rọ̀ yẹn lójú agbo wọ́n fẹ́ fi yọ Wasiu Ayinde nínú gbóró yẹn ni Wasiu Ayinde ti rí pé kí làwọn àfáàwọn fẹ́ ṣe fáwọn àwọn làwọn ń fún wọn lówó náà àwọn ò tọrọ owó lọ́wọ́ ẹnìkan kan wọn wọ́n dẹ̀ wò kí èmi tí mo mọ Tinubu tí ń gbọ́n Wasiu Ayinde ó pọ̀ gan ó kọjá dédé tẹ́yìn rí níta ẹni tó bá jẹ́ pé àwọn àfáà ti bara wọn jẹ́ lọ́dọ̀ rẹ̀ tẹ́ pé wọ́n ti sọ di source tán fi ń rí ṣe tán fi ń rí mu tán fi ń rí jẹ tán fi ń rí tán fi ń rí lò yóò ṣe bẹ́ẹ̀ ìbílẹ̀ fáwọn wọn rí wọ́n sábẹ̀ mí náà rí dáadáa but ó ti kọ́ àwọn àfáà pọ̀ no ó ti kọ́ àwọn àfáà pọ̀ gbogbo wa lọ̀rọ̀ yẹn kàlábùkù gbogbo wa lọ̀rọ̀ yẹn bá wí èyàn dẹ̀ gbọ́dọ̀ rò dáadáa tíyẹn bá fojú wo èyàn ó rí pé kì í ṣe nǹkan tí ẹnìkan lè dúró pé àwọn kan ni no kì í ṣe àwọn kan ni o gbogbo wa lájọ wà bẹ́ẹ̀ àwa ní airport ní Abidjan àwa ní àyè àwọn executive làwa wà láì jẹun kì í ṣe hòtẹ́ẹ̀lì làwa o torí àwọn èèyàn so àyè ló tẹ̀lé wa àti ló tẹ̀lé o bí àyè àwọn executive tẹ̀lé o so ó lágbára bàbá mufti wọn nínú ọ̀rọ̀ yẹn kẹ́ni kankan sì máa ń dráàgì wọn wọ̀ gbogbo ẹni tí bá ti ń sọ̀rọ̀ kálukú ló láǹfààní àti sọ̀rọ̀ títí ẹ̀ kódà àwọn èèyàn kan ti kọrin fún kinní hùn ganu kíní kan ganu àwọn èèyàn ganu kalẹ̀ wá sí tójú agbo tí wàá mùsùlùmí wà yẹn nígbà tá a sọ kalẹ̀ ní Abidjan yìí mo tó rí mi rí dátà náà tẹ́lẹ̀ tá a sọ kalẹ̀ yìí tí ẹ mọ̀ pé mùsùlùmí gan lọ àtàná mi ò rí mọ́ ẹsẹ̀ rí láìpẹ́ kò tí ì ju bí 2 hours tá a dé Abidjan yìí lọ mo sì ṣe láìfù lórí ọ̀rọ̀ wọn láàárọ̀ yìí ìmọ̀ pé mùsùlùmí lọ ṣùgbọ́n tán bá lọ ọ̀nà tán gbà lọ wọ́n ti sọ sínú ọ̀rọ̀ wọn ẹ̀yin tẹ́ bá tẹ̀lé wá sí yẹn ẹ̀rù pé ṣé wọ́n ti dọ́gán gbọ́rọ̀ yẹn wọlé pé mo gbọ́dọ̀ wá o torí náà tòun ti bí ìyá rẹ̀ ṣe kú ó sáré wá bá mi lẹ́kọ̀ọ́
mo gbọ́ gbogbo ẹ̀ nísìnyí ìgbà tí mo gbọ́ tán mo tó wọ orí láìfù wáyé tó ráwọn èèyàn mo ti rí àwọn èèyàn wọ́n ti ń ṣe TikTok oríṣiríṣi àwọn èèyàn ti ń jáde wọ́n ti ń drag Miskin ẹ má drag Miskin ò sínú sìn yẹn tí wọ́n bá wà nù sìn yẹn wọ́n wà ń bẹ báwa náà sì wà nù ẹ̀ nítorí pé àjọjá àfa wọ́n dẹ̀ try láti fẹ́ tún ṣàtúnṣe kinní yẹn lójú agbo arájú àṣù ni ó gbà wọ́n ní àwọn alákọ̀wé wà ń bí àwọn alákọ̀wé dẹ̀ máa ń wọ́n dẹ̀ ní àdíà kan nǹkan tí yẹn bá ti accept pé òun ṣiṣe ló máa ń ṣe sorry fún ok báwọn ṣe ròónù yẹn so kinní kan àyèmájú kù sọ̀rọ̀ kinní kan àbí kankan táwọn kinní kan alágẹmọ ti jójó tiẹ̀ àyèmájú kù sọ̀rọ̀ kinní kan àwọn àfáà lọ̀rọ̀ kù sí lọ́wọ́ kán mánéjì ara wọn tuuti le mulika ma tashawu wa tansiu le mulika mimma tashawu wa tu'izzu ma tashawu wa tuzillu ma tashawu bi yadika al khairu innaka ala kulli shay'in qadir tolo bá fẹ́ fún yàn ní nǹkan ni ó fún yàn kéèyàn sọ̀rọ̀ olówó jù bẹ́ẹ̀ lọ yẹn lè mọ́ ní kankan láyé ètò Ọlọ́run ni àti lówó ètò Ọlọ́run láti ga ètò Ọlọ́run láti gbogbo nǹkan ètò Ọlọ́run ni ara wọn tán ti ẹ̀yọ̀ pọ̀ níta yọ̀ lẹ tó yẹ kí tá bá ń pín ọ̀rọ̀ wọn ò tiẹ̀ gbọ́dọ̀ ní bẹ́ẹ̀ síbẹ̀síbẹ̀ Ọlọ́run kẹ́ wọn wọn ò sì mọ àwọn ẹni tá à ń sọ yìí rí wọ́n dẹ̀ sóríire àìmọye àfáà tẹ́ pé kò gbáwájú àwọn tá à ń sọ yìí rí débi tí wọn ò fún náírà kan rí tó dẹ̀ ń gun mọ́tò tó dẹ̀ ń sóríire àwọn àfáà lọ̀rọ̀ kù sí lọ́wọ́ àwọn àfáà àwa lọ̀rọ̀ kù sí lọ́wọ́ ká mọ bá a ṣe máa mánéjì ara wa tí ká fi jẹ́ oníyì alápọ̀nlé kì í ṣe léyìí nìkan àtìmíì náà ẹ bá ti gbúrò kíní kan bì kan tó ti ń ṣẹlẹ̀ jókòó yín lé tó bá kàn yín wá pè yín alẹ́bí náà sọ èyí tó dáa jù nínú wàlímà òun lè tán pèyàn sí tí wọn bá pèyàn sí nǹkan kan kí lèèyàn yọjú lọ sí ẹ bá ti lọ kíyàn rẹ kí pé pẹ̀lẹ́ ọkẹdẹ kó bẹ́ẹ̀ get out àfáà ńkọ́ tí wọn jókòó bí ìṣà wọn ti lọ ó tán iyì nìyẹn gbogbo wa lọ̀rọ̀ yìí púpọ̀ kò dẹ́nìkan sí gbogbo wa ní ọ̀rọ̀ yìí púpọ̀ gbogbo àfa lọ̀rọ̀ yìí púpọ̀ kò dá ẹnìkan sí kò sí pé ẹnìkan ni yóò sọ pé ẹnìkan lọ̀rọ̀ yìí bá wí gbogbo wa ó fi gbọ́dọ̀ dùn anybody. ó gbọ́dọ̀ dùn anybody ìbànújẹ́ gidi lọ̀rọ̀ yẹn jẹ́ fún mi ó dùn mí gan nítorí pé àwọn èèyàn míì wọ́n ti ń lo ọ̀rọ̀ yẹn wọ́n ti fi ń ṣe nǹkan tí ò dáa wọ́n ti ń lò wàhálà wọ́n ti ń lo ọ̀rọ̀ yẹn léyìí tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ wọ́n ti ń lò so mufti òun ni mo dọ́gbọ́n fẹ́ kílẹ̀ àwọn ẹ má dàtí mufti sí mufti ò nínú ọ̀rọ̀ yẹn tí wọ́n fẹ́ nínú ọ̀rọ̀ yẹn déédéé tó kan àwa yìí náà ń bẹ ló kàn wọ́n náà ń bẹ pé àjọjà àfa gbogbo ẹni tó kàn lẹ́nu tó já àfa tó jẹ́